Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹ́yẹ. Igbákejì ààrẹ Kashim Shettima ló kó àwọn aṣojú-ṣòdì lọ sí ìpínlẹ̀ Kebbi láti lọ jíṣẹ́ tí ìjọba àpapọ̀ rán wọn sí ìdílé ẹbí àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí àwọn agbébọn jí gbé sá lọ, kí wọ́n sì tún ṣe àfihàn ẹ̀dùn ọkàn ìjọba àpapọ̀ lórí ìṣẹ̀lẹ̀ aburú náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá pa láṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti tètè yára lọ dóòlà ẹ̀mí àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní iléèwé Government Girls Comprehensive Senior Secondary School Maga ní ìjọba ìbílẹ̀ ti Danko Wasagu, agbègbè kan ní ìpínlẹ̀ Kebbi. Ó wá fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́bìnrin náà ni wọn yóò kó padà wá sílé láyọ̀ àti lálàáfíà. Agbẹnusọ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àtẹ̀jáde àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí wípé Ààrẹ Bọ́lá Tinubu ti sọ pé òun ti gba ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ àwọn adarí ológun nípa ìṣẹ̀lẹ̀ lórí àwọn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé sá lọ àti òfò ẹ̀mí tí àwọn òṣìṣẹ́ ológun ti ìpínlẹ̀ Borno. Nínú àkọsílẹ̀ rẹ̀ tí ó kà báyìí pé gẹ́gẹ́ bí apàṣẹ olórí orílẹ̀-èdè yìí, ọkàn ń bàjẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ikú tí ó mú òṣìṣẹ́ ológun tí ó sì ń ṣiṣẹ́ rẹ̀ dáradára lẹ́nu iṣẹ́. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run tu àwọn ẹbí ìdílé Brigadier General Musa Uba nínú àti àwọn akọni yòókù tí wọ́n ṣubú lójú ìjà. Ó tún wá gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris lórí ìgbìyànjú rẹ̀ láti dẹ́kun ìkọlùkọgbà, bí ó tilẹ̀ jẹ́ wípé ìkìlọ̀ tí ó péye ti wáyé lórí bí àwọn agbébọn adàlúrú ti ṣe káàkiri ní àwọn agbègbè náà. Ààrẹ wá bu ẹnu àtẹ́ lù ìkọlùkọgbà tí ó wáyé tí ó sì tún ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìwà tí ó burú jọjọ àti èyí tí ó ba ètò ẹ̀kọ́ àwọn ọmọ onínúure jẹ́. Ó wá rọ gbogbo àwọn ará ìlú tí wàhálà rògbòdìyàn ti wáyé láti túbọ̀ ró ara wọn lágbára kí wọ́n sì tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò, nítorí pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ìjọba kò lè dá iṣẹ́ náà ṣe láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ìlú, àti títa àwọn elétò ààbò lólobó lákòókò ṣe pàtàkì. Ààrẹ wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa fífi dá àwọn ènìyàn lójú pé ìṣèjọba òun yóò túbọ̀ múra síṣẹ́ láti dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè yìí. Ó tún tẹ̀síwájú nínú àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa bíbu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ bí wọ́n ṣe pa igbákejì olùkọ́ àgbà tí wọ́n sì tún jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí kò dín ní 25 gbé. Aya ààrẹ, àwọn gómìnà, aṣòfin, UNICEF àti Nigeria Bar Association NBA ti pè fún ìgbésẹ̀ ní kíákíá nípa fífi òpin sí ìkọlù tí ó máa ń wáyé ní iléèwé àti lórí àwọn òṣìṣẹ́ elétò ààbò. Nígbà tí Chief of Army Staff (QAS) Lieutenant General Waheed Shaibu ṣe àbẹ̀wò sí Kebbi, ló ti pàṣẹ fún ẹgbẹ́ ológun ti Fashinyama láti tètè ṣe àwárí kí wọ́n sì tún dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà. Ó tún wá rọ àwọn fìjìláńtè ti ìbílẹ̀ ọlọ́dẹ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun, nítorí pé wọ́n ní ìmọ̀ nípa bí gbogbo agbègbè wọn ṣe rí. QAS náà tún ṣe àbẹ̀wò sí ọba Danko àti olùkọ́ àgbà pátápátá ti iléèwé náà, tí ó sì tún fi ń dá wọn lójú pé àwọn òṣìṣẹ́ ológun yóò ṣe àwárí tí wọn yóò sì tún dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ náà. Aya ààrẹ Olúrẹ̀mí Tinubu bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ aburú náà, ó sì tún wá ń gbàdúrà fún ìdílé, ẹbí àwọn akẹ́kọ̀ọ́ tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Àwọn aṣòfin ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ náà dúró ìṣẹ́jú kan fún igbákejì olùkọ́ àgbà àti Brigadier General Uba tí ó di olóògbé náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ọwọ́ páláńgbá Màró ṣẹ́gi nígbà tí ó bọ́ sọ́wọ́ òṣìṣẹ́ elétò ààbò Yahaya ní ibùdókọ̀ Sabo ní ìlú Láfíà, tí òun náà sì fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tí ó péye. Ọ̀gbẹ́ni Màró Ebojọ jẹ́ ọmọ ọdún 40. Ó wá láti agbègbè Ọ̀gbárà Inland ní ìjọba ìbílẹ̀ Ìlà-oòrùn Etí-Òpè ní agbègbè ìpínlẹ̀ Delta. Ọ̀gbẹ́ni Màró yìí ni wọ́n fi ọwọ́ òfin mú ní ìlú Láfíà ní ìpínlẹ̀ Nasarawa, níbi tí ó ti ń wá ẹ̀yà ara láti lò fún ìrọ́pò kíndìnrín. Kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà, Mohammed Jairo, ni ó rán àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ sí ibi tí afurasí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé iṣẹ́ títa ẹ̀yà ara ló ń ṣe wà.
Nígbà tí CP Shettima ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ wọn ni ó ti tú àṣírí wípé afurasí náà ti jẹ́wọ́ wípé òtítọ́ ni ẹ̀sùn tí wọ́n fi kan òun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí CP sọ ni pé àwọn mẹ́ta ni wọ́n ti gbà láti fi kíndìnrín wọn sílẹ̀, tí òun náà sì ṣèlérí pé òun yóò fún ẹnìkọ̀ọ̀kan wọn ní mílíọ̀nù 2 náírà. Orúkọ àwọn ènìyàn tí wọ́n gbà láti fi kíndìnrín wọn sílẹ̀ ni Umar Barau, ẹni tí ó jẹ́ ọmọ ọdún 25 25 years, Suleiman Alhaji Garba, ọmọ 20 ọdún 20 years, Williams Daring, ọmọ ọdún 22 32 years, àti Stanley Ezekiel, ọmọ ọdún 27 27. CP tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé afurasí ti kó gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ sí ilé ìwòsàn kan láti lọ ṣe àyẹ̀wò fún wọn bóyá kíndìnrín wọn dáńgájíá láti lò fún òwò tí ó fẹ́ lò wọ́n fún. Nígbà tí wọ́n wà ní ilé ìwòsàn fún àyẹ̀wò ní ìlú Àbújá ní ìfúnpá ọ̀kan nínú àwọn ènìyàn náà bẹ̀rẹ̀ sí ní lọ sókè lálálá níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí ìfúnpá rẹ̀ kí ó wálẹ̀. Ni àwọn ọlọ́pàá náà wọlé dé láti ìlú Láfíà tí wọ́n sì dóòlà ẹ̀mí arákùnrin yìí. Afurasí náà jẹ́wọ́ wípé oníbàárà òun ti gbà láti san mílíọ̀nù 6.5 náírà (6.5 million naira) tí òun sì ti fún ẹnìkọ̀ọ̀kan wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà (500,000 naira) nínú owó wọn, àti pé òun ti pinnu láti san owó tó kù fún wọn lẹ́yìn àṣeyọrí iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún wọn lọ́wọ́lọ́wọ́. Ó tún wá jẹ́wọ́ wípé mílíọ̀nù 2.5 náírà (2.5 million naira) ni òun san fún ẹnìkan lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tí iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún láti gba kíndìnrín rẹ̀ yọrí sí rere. CP wá kìlọ̀ fún gbogbo ènìyàn láti sá fún ohunkóhun tàbí ẹnikẹ́ni tí ó bá fẹ́ tì wọ́n sínú irú iṣẹ́ búburú yìí nítorí owó. Lẹ́yìn náà ló gbóríyìn fún ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá Ẹgbẹ́tókun Káyọ̀dé àti gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ náà lórí bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn tó péye nípa lílo òfin láti fi dáàbò bo àwọn ènìyàn àti dúkìá wọn. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ nípa bí àwọn ṣe dá òṣìṣẹ́ elétò ààbò lóríṣiríṣi sí àwọn ibi tí ó ṣe pàtàkì ní agbègbè náà láti dẹ́kun ìpayà àìní ààbò tó péye, kí àwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n sì máa bù wọ́n gbọ́ ohun gbogbo tí ó bá ń lọ láàrin ìlú oníkálukú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Nigerian Navy ti sọ jáde síta wípé ọkọ̀ òfurufú kékeré 3 àti ọkọ̀ ojú omi 9 ni àwọn ti gbé kalẹ̀ láti máa ṣe àyẹ̀wò inú omi, èyí tí ó ṣe àfihàn wípé àwọn ti gbáradì tí àwọn sì tún ń múra sílẹ̀ láti dáàbò bo ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lápapọ̀ àti dúkìá rẹ̀ káàkiri orí omi gbogbo. Òṣìṣẹ́ elétò ààbò orí omi náà wá ṣàlàyé wípé gbogbo ètò tí àwọn ń ṣe náà tún jẹ́ kí àwọn òṣìṣẹ́ àwọn máa múra sílẹ̀ fún iṣẹ́ ààbò tó péye fún orílẹ̀-èdè yìí. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ètò ọlọ́jọ́ 3 tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun tí àkórí rẹ̀ jẹ́ dídáàbòbo àwọn ohun amáyédẹrùn tí ó ṣe pàtàkì nípa ìfọwọ́sowọ́pọ̀ àwọn elétò ààbò bíi iléeṣẹ́ ológun ti orí ilẹ̀, ti orí òfurufú àti ti orí omi, àti lílo ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ tí ó ń gbógun ti ìwà búburú. Admiral Okeyi wá ṣàlàyé wípé ètò ìgbáradì tí àwọn ń ṣe lọ́wọ́ yìí wà fún gbígbógun ti jíjí àwọn ohun èlò tí wọ́n fi ń gbé epo lórí omi, tí àwọn yóò sì lè kojú wọn láti dáàbò bo àwọn ohun èlò náà. Àwọn òṣìṣẹ́ NDLEA náà yóò darapọ̀ mọ́ àwọn láti jọ ṣiṣẹ́ papọ̀ kí wọ́n bá lè ṣe àfihàn àwọn ọkọ̀ ojú omi tí wọ́n fi ń kó egbògi ogun olóró. Oríṣiríṣi ètò wọn ni wọ́n ṣe lálàyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní Ọjọ́rú ni wọ́n ti olú iléeṣẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) ti Watada Plaza ní ìlú Àbújá pa. Ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn ìfàǹfà tí ó wáyé láàrin àwọn ẹgbẹ́ méjèèjì tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ọjọ́ Ìṣẹ́gun. Rògbòdìyàn yìí ṣúyọ ní ìgbà tí Saminu Turaki, ẹni tí ó darí ẹgbẹ́ kan, kọlu ọmọ ẹgbẹ́ tí ó jẹ́ olótìítọ́ sí mínísítà ti Federal Capital Territory Nyesom Wike. Ìfàǹfà náà tẹ̀síwájú
nígbà tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed náà gbéná wojú ara wọn nígbà tí àwọn méjèèjì fojú ríra wọn. Ìwé ìròyìn Daily Post ṣàkíyèsí ní Ọjọ́rú wípé okùn onírin tí ó ní ẹ̀gún lára ni wọ́n lò láti fi dènà ẹnikẹ́ni láti wọ olú ilé ẹgbẹ́ náà àti pé kò sí olórí ẹgbẹ́ kankan nínú àwọn ẹ̀yà ẹgbẹ́ méjèèjì tí ó tilẹ̀ yọjú síbẹ̀ rárá àyàfi àwọn ọlọ́pàá díẹ̀díẹ̀ tí ó wà níbẹ̀. Àwọn alátìlẹyìn ẹgbẹ́ tí Kabiru Turaki ń darí tako ìpinnu àwọn ọlọ́pàá bí wọ́n ṣe dènà agbègbè olú ilé ẹgbẹ́ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.